Sandra. Ẹ̀dọ́ wẹ̀ bó wà lẹ́wọ̀. Òwò ayé wọ́n atọ́ yẹ wọ́n àgbẹ̀ wọ́n ajá yẹ. Ẹ̀dọ́ wẹ̀ òwò ayé nàbọ̀ yìí. Àìkú wáyé wọ̀ yìí bá yẹ wọ́n. Àìkú wọ́n wọ̀ yìí adó wà yìí. Ẹ̀yìn mìíràn wẹ̀ ọwọ́ àwò lọ́yọ̀ àwò gbàgbé àpò ọlọ́yọ̀ bá wò ó gbàgbé àpò àtẹ̀lé wa. Ẹ̀dọ́ wẹ̀ àtọ́ wẹ̀ wọ̀ yìí bá yẹ. Àìkú wọ̀ yìí bá yẹ wa. Ẹ̀yìn mìíràn wẹ̀. 100, yeah? Lọ́yọ̀ wẹ̀ náà wò yà gbàgbé ọlọ́wọ̀ wò gbàgbé àpò àtẹ̀. Nọ́nyà wà látọ̀sẹ̀ wẹ̀sẹ̀ wà gbọ̀n. Àdòwọ̀ lè wáyé. Ẹ̀ wá ta. Ọ̀sẹ̀ tó wẹ̀ lọ́yọ̀ wà wò. Lọ́yọ̀ wẹ̀ náà ara pọ̀. Ìwà àdótó àyọ̀ ẹ̀ lọ́dún yìí tọ̀ ẹ̀rù dẹ́. Ọwọ́ ẹ̀ kó wà tó wà pọ̀ wà pọ̀. Ọmọ ìgbé àwọn ìgbé yìí. Ọwọ́ ẹ̀ kó wà lọ́wọ́ yìí gbà. Alẹ́kọ̀ọ́ ní òyìn adé. Ẹ̀yìn nìyà wẹ̀. Inú ọ̀rẹ́ wọn náà yẹ̀ wò yìí. Bàbá ẹ̀ kó yàrá ìṣàdúrà. Ọ̀sẹ̀ náà iná mẹ́rin wúwẹ́ ni màá tọ́ sí wẹ̀sẹ̀. Yes. Ètò lẹ́kùn ìmàyà sàgò náà. Ètò náà fún àmàyà sàgò náà yẹ. Ọ̀sẹ̀ ni màá náà wúlò tọ̀. Yes. Anywhere, I have prayer for somebody. Upper. They never will. The charger head. Who are you with? Anyway, I was on my way, my Indian. Yes. And I am so Indian I am a super day. So now I will move. And everyone, I went to process. I will not associate with you. Yeah, I will not know myself as a good man. Martin. Jolly. Okay, sorry. Martin, who get me? Who will take your pay? No, no, start, no, give me the. Yes, you are. So, anyway, Jolly get me on stage. Oh, bien cool. I don't believe what to anyone. Oh, you okay? Oh, yeah, oh, yeah, that's men, in the morning, I read them the way of now. I know the way of now.
in their cool. We talents of the year. We could go ahead do not buy. I will go away team and we go in Glasgow, Scotland. Into Wayao. Wayao here. Oh yeah, where Apollo. We are went back. Who said you You are the head.
Oku akita